adúpẹ́ fún ìgbésí ayé yín láti gbà tẹ́tí borí ìtàn baba ńlá baba yín lẹ́yìn ìgbà tí kábíyèsí ọba Abdulkabir Alani Adélájà Agbábíàká tí wọ́n ti ṣoṣù láti ọjọ́ kẹwàá oṣù kẹrin lọ́dún 2024 tẹ́tí wá borí ìtàn baba ńlá baba yín láti Jímọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹta lọ́dún 2025 gẹ́gẹ́ bí kábíyèsí ọba aládé kábíyèsí forí adé ọba Akibu Adébọ̀wálé kábíyèsí adé akọ́lé bàtà pẹ́lẹ́sẹ̀ àwọn olùyà ṣiṣẹ́ mi bákan náà bàbá wa kábíyèsí ọba Babátúndé Àkànbí Ògúnròmbí Akínlọ́wọ̀ oníṣàṣà àti ṣàṣà ẹgbẹ́ ṣe kábíyèsí. Tó jẹ́ pé àwọn gbogbo òun ni àtúnyẹ̀wá ọmọ àti àwọn olùdíje méjèèjì aláya tó ti rí ọ̀gá àgbà níbi tá a ti rí màmá wa olóyè arábìnrin Olúwabùnmi Òkèmọ̀yìwá àti màmá wa Abọ́lájí Òkèmọ̀yìwá tí àwọn méjèèjì tí wọ́n wà pẹ̀lú bàbá wa tí wọ́n jẹ́ olóyè lónìí. Lórúkọ bàbá wa tí wọ́n jẹ́ olóyè lónìí pẹ̀lú àwọn èèyàn eléyìí tí wọ́n tẹ̀lé wọn wá láti rí wípé kábíyèsí ọmọ yín tí ẹ fẹ́ fi gbé ìlónìí tilétilé ni wọ́n wá. Lẹ́gbàá òun náà ni wọ́n ti wá wọn láwọn náà ti ṣe tán torí pé àwọn tó yìí jẹ lórúkọ gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà lára àwọn tí wọ́n wà ní láti rí olóyè Ifáṣèyí Àrẹ̀mú ọmọ Ìṣọ̀lá Aṣẹ́gbogbo orí Ifá tí wọ́n jẹ́ akọgun onífá gbogbo ẹ̀bà ẹ bá fi fún ọ ní wọ́n ní aṣẹ̀dá onífá gbogbo ló gbàgbọ́ra ẹ bá fi fún ọ ní àtiwọ́n dáadáa. Bákan náà lẹ́gbẹ̀ẹ́ wọn náà láti rí olóyè Ọláìfá Àdìsá Awóyẹmí Ọ̀pẹ́mọlúwà onífá gbogbo ẹ̀bà tí ó gbogbo ẹ̀bà fún ọ ní àtiwọ́n. Bákan náà la rí bàbá wa olóyè Ifáṣínà Àtàndá Àṣìlá ọmọ Ìṣọ̀lá Aṣẹ́gbogbo orí Ifá èmi máa ní ṣàkóso nílé tẹ̀tẹ̀sì ṣùgbọ́n ṣàkóso orí Ifá gbogbo ọ̀gá. Lórúkọ gbogbo àwọn èèyàn tí wọ́n tún wà bí mo ti rí bàbá wa Ifáyọ̀adé bákan náà mo ti rí bàbá wa tí wọ́n jẹ́ balógun orí Ifá gbogbo ìlú sọ̀rọ̀. Bàbá wa olóyè wa IG Dr. Ọlárẹ̀wájú Ọláìfá Òkèmọ̀yìwá tòmẹ́mọ̀ sí owó ìláre Ọláìfá Òkèmọ̀yìwá. Olúwabùnmi Òkèmọ̀yìwá àti tíbi Abọ́lájí Òkèmọ̀yìwá tó máa bọ̀ ní ọwọ́ wájú ká. Wọ́n ti lè gbókòó kí wọ́n mọ̀ tó síwájú kábíyèsí bí ẹ wò lè dìbò báyìí. Ẹ bá mi fọ́ ní àtẹ̀wọ́ dáadáa o. Ẹ má dúró gbogbo àwọn tí wọ́n tẹ̀lé bàbá olóyè àtàwọn ìyá olóyè wọ́n tẹ̀lé wọn wá ẹ̀dùdé láti wá kí àwọn aláyélúwà àti gbogbo ìdógó ìlú àtàwọn baálẹ̀. Ihun tó yẹ ṣe pàtàkì bẹ́ẹ̀ ni ike tó wà wájú yẹn ike eléyìí tàkọ́kọ́ yìí àwọn olóyè eléyìí tó tẹ̀lé tó lórí ìkábíyèsí ni àwọn lọ́balọ́ba tí wọ́n wá láti wá fi. Aṣíwájú àwọn gbogbo ìlú sọ̀rọ̀ ẹ máa bọ̀ pẹ̀lú wọn bí wọ́n ti ń kí kábíyèsí kí owó dẹ̀ máa wọnú àwọn kiri tí wọ́n gbé síwájú yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má kàn kí wọn lásán owó máa wọnú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Adébáyọ̀ Omilani Àdìmúlà pẹ̀lú gbogbo
ti wà ní àárín wa bí ẹ̀kọ́ àbọ̀mà. Bàbá wa lóye Fáṣọlá dúró ti fa àràdìṣàn. Ó ní fa ìlú lúrọ̀ ká kí àwọn náà bí wọ́n tó àbọ̀sà rẹ̀ wá. Ẹ má gbàgbé àwọn ọkì tí wọ́n gbé sórí tébù yẹn owó gbọ́dọ̀ kúnú ẹ̀. Ẹ jẹ́ ẹ má gbàgbé àwọn onílù ẹ gbọ́dọ̀ yọ sọ́dọ̀ ọmọ náà ó ṣe pàtàkì. Onífà ló gbàgbọ́ra wọ́n ti wà dé. Ẹ ṣe o bí bàbá wa olóyè àti ìwọ méjèèjì wọ́n máa dúró ní profile of Chief Doctor Ọlárẹ̀wájú Òkèmúìwá. Ọlárẹ̀wájú Ọláìfá Òkèmúìwá, also known as Chief Lanre Ọláìfá Òkèmúìwá, is a renowned Nigerian international Ifa priest, songwriter, and businessman who specializes in Yoruba tradition and traditional music. He is celebrated for his exceptional songwriting and vocal abilities, showcased in popular songs like Ojumomo, Odun Ifa, Moreku, Moreja, Bagran. Chief Olaifa attended St. Paul's Anglican Primary School in Idioro for primary education and Bishop Freeman High School for secondary education. He started learning Ifa divinity practice from his dad, late Chief Òkèmúìwá Akínyọ̀mílò, in 1987, before proceeding to further in Ifa divinity tutelage under Chief Ifáyínká Odùtólú Ọba Ìdó Àgbáyé. He traveled to Brazil in 1995 to promote Ifa and Yoruba tradition. In 1997, he went to represent African School of Tradition at San Francisco, United States of America. In year 2000, he went to London in UK to learn broadcasting and mass communication, through which he joined a prominent broadcaster, Akin Omakin, on Surprise FM 97.5 in London on radio talk show. Afterwards, he has transferred several countries like Brazil, Mexico, Germany, France, South Africa, Cuba, propagating Yoruba tradition and Ifa divinity, in particular, till recently, when voluntarily decided to retire from frequent traveling after 30 years of international tour and practice in order to avail home front opportunity his expertise. Chief Lanre Òkèmúìwá is blessed with children and wives, being a successful Ifa priest. He has established himself by investing in several ventures such as hospitality, showbiz, housing, and several others, including tourism. In the year 2023, he was honored with a doctorate degree in Mexico at the University of Mexico City. Notable works: Ori, the Supreme Divinity, a spiritual book; Ojumomo Oyela, Break of Down, a notable song propagating Ifa divinity; Moroju, there is another movie from Chief Lanre Òkèmúìwá, a notable song, a notable movie propagating Ifa divinity; and of course, Odun Ifa, a notable song showcasing his musical talent; Moreku, Moreja, a song demonstrating his unique sound. These are the some of his notable achievements. Doctorate honor, University of Mexico City in Mexico; Amúfáwọnì Àgbáyé in Ilé-Ifẹ̀; Araba Lúrọ̀ in Abẹ́òkúta, Ogun State; the President, Ọláìfá Center for Yoruba Heritage and Tourism; Olórí Akẹyọ Ẹ̀gbáland in Ogun State; the Olúwo of Ìlógún, Àpèsè Onífà Gbàgùrà Ìgbáland;
the Akwesi Onifa Okeono Ibaland, Babalaje Ifakaijo Temple, Babalaje of Fen Ikorodu in Lagos State, the CEO Larry Landers Farm, Larry Landers Shopping Complex, Larry Landers Hotel and Suites, Larry Landers Housing Estate, Larry Landers Hotel. Today is being honored and installed as Asiwaju Awo of his solemn land by His Royal Majesty Oba Isa Sheponi Abiodun Faromi Alagbegi III, the Osa of his solemn land. Professional life. Chepari Olaifa Okemoiwa has gained widespread recognition for his ingenuity on infidelity. Music heavily influenced by his community's rich cultural heritage and his investment acumen, coupled with distinctive style blends in traditional Yoruba music with contemporary jazz, captivating numerous fans. He released several albums and singles, earning recognition in Nigeria and international. Distinguished ladies and gentlemen, here I present the newly installed or to be installed. It to be installed, you can find me, who is to be installed as the new Asiwaju Awo of Isolo land. Here is Chief Dr. Olariwaju Olaifa Okemoiwa with his two amiable wives. Ẹ bá mi fún ọ ní àtẹ̀wọ́ kábíyèsí. Ẹ bá ṣe kábíyèsí forí adé o. Gbogbo ìrìn àjò eléyìí tó jẹ́ ti bàbá wa tí wọ́n jẹ́ olóyè lónìí, òun láti kà sí wa létí yẹn. Wọ́n ti wà níwájú kábíyèsí báyìí. Gbogbo àwọn ètò tó kù, àwọn àfà láwọn olóyè àti bàbá wa kábíyèsí, àwọn àfà ni wọ́n lọ́wọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá wa ṣe kábíyèsí. Kábíyèsí adé akọ́lé wọn àti àgbàlẹ́sẹ̀. Kábíyèsí bàbá ẹ máa gbó ẹ fọwọ́ pa owó ẹ fèrè kìjọbì àpè àṣẹ apẹ́lẹ́nu ọmọ yìí ti balẹ̀ ohun tó máa dà yín lọ́kàn ru ẹ ò ní rí ìlú yìí àgbìdì owó àgbìdì àlékún owó àlékún ọmọ àlékún iyì àlékún re gbogbo ló máa jẹ́ ti yín o òde tó ń lọ tó kì í dé ẹ̀rí báwọn lọ sí yẹn ire owó ire ọmọ ire àlàáfíà gbogbo iṣẹ́ yín ọ̀sán ìyẹn máa dowó àdọ́là dìyí àdẹ̀yẹ nítorí wọ́n sọ pé òkè lẹ mú ru sí ọlá yín òkè ló máa lọ o kò ní wálẹ̀ láéláé àtẹ̀yìn àti àwọn olólùfẹ́ yín tí wọ́n jẹ́ ọba aládé tí wọ́n wà níkàlẹ̀ bàbá wa oníṣàṣà ìlú yín ò ní dàrú o ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o orísun ń báre aláyé orísun ń báre oríṣi sún yín báre yìí orí náà ò ní padà burú láṣọmọlá fún yín náà ní kú mọ́ yín lójú ẹ̀yin náà ò ní kú. ṣe rí ìhun tó yẹ kó yẹ ẹ̀yin náà mọ̀ ẹ̀yin lẹ sọ ẹ̀yin lẹ ní tojóró lóṣòro báwo rẹ̀yìn bàbá wa lálẹ́ ilé àtẹ̀yìn bàbá wa lálẹ́ ilé ìlú ò lè dúró. tẹ bá délé kẹ bàbá mi kí bàbá wa Àràbà. ọ̀dọ̀fin fún gbogbo olùsọ̀lọ̀ àpàtì fún rẹ̀ ẹ̀kọ́ àgbèrè. ká fẹ́ ṣe ní oyè ká fẹ́ fi dá olóyè Ọláníwájú Ọláìfá Olúwa ká fẹ́ fi dá wọn lọ́lá àdìkábàmọ̀ ìjẹun pé a fẹ́ ṣe àfijòyè ìlú ìsọ̀nà àdébọ̀sàbọ̀ olóyè náà àdébọ̀sà ìlà olóyè ní dáadáa oníjìlájẹ́ olójúwárí adarí wa gbogbo ìdúró ọ̀gbọ̀n àti ìmàlẹ́ kábíyèsí oníṣàṣà kábíyèsí oníṣàṣà ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àgbótì ẹ̀kọ́
ẹ̀kọ́ àti tí wà nínú ìsọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ èmi tọ̀dọ̀ tí náà oníbàjẹ́ ẹ̀ṣẹ̀ mo sì bá gbogbo àwọn baálẹ̀ tó wà nínú ìsọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àti mo sì bá gbogbo ilé ìsọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àti gbogbo àwọn aláwo ìlú ìsọ̀rọ̀ ọba yín o gbogbo àwọn ifá tó wá látàdẹ́kọ̀ọ́ta oṣù máa ń nípa ṣe lọ́dọ̀ ìlú wa nípa àgbàdo wa nípa ṣe àárọ̀ nípa àmì kábàámọ̀ inú mi dùn láti fi oyè ránṣẹ́ sí olóyè Ọláníwájú Òkèlúwà Ọláìfá gẹ́gẹ́ bí aṣáájú àwọn ìlú Ìsọ̀rọ̀ lọ́jọ́ tèmi níta fẹ́ ṣe nílùú ìlú wa o àníkàbọ̀mọ́ ọ̀rẹ́ o àsìkò fẹ́fẹ́ joyè lọ́jọ́ tèmi nígbà ṣáìdá gbogbo nǹkan yín ní dáadáa á túbọ̀ máa gbèrú sí i nígbà gbogbo ìdílé àdùn ọkọ̀ abẹ́lẹ̀ àwọn olórí àwọn ìdílé aṣáájú àwọn olùsọ̀nà òkè yín o ẹkú ní ọjọ́ tèmi òyìn náà wọ́n rí o ẹ̀mí kábàámọ̀ o àdúró ti bẹ̀rẹ̀ ṣe fún bàbá olóyè ọmọ yín ayọ̀ ayọ̀jú àyè bá ti ṣe ayọ̀ ọ̀dọ̀ ìròyìn àdùn ìròyìn àdùn. tó olóyè Ọláníwájú Òkèlúwà ọmọ ìlú Ìsọ̀rọ̀ ìgbàgbọ́ ẹ̀sìn jẹ́ gbogbo àkọ́kọ́ tí ọdún tó ní ìlú lọ láti nípa dáadáa tí ó ti kú nínú ìlú rẹ̀ ọkọ̀ dédé fi wọ̀ kan níbi kọ̀ọ̀kan rárá ọdún òfin ọjọ́ sí lọ oyè lábẹ́ fi jẹ́ aṣáájú àwọn ìlú Ìsọ̀rọ̀ wọ́n ṣe pé ẹ̀bẹ̀bẹ̀ fún ìbẹ̀rẹ̀ ẹ̀fún olóyè àwa la wò pé oyè aṣáájú àwọn ìlú Ìsọ̀rọ̀ ó tọ́ sí i gẹ́gẹ́ bí gbogbo àjọṣe tó wà láàrin yín àti gbogbo ìlú Ìsọ̀rọ̀ gbogbo àdúró tí ìdájọ́ ṣe fún wa lọ́jọ́ tó ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀ ṣùgbọ́n màá fàsìkò yìí sọ fún gbogbo àwọn olóyè baálẹ̀ àti gbogbo ọmọ ìlú Ìsọ̀rọ̀ láti pé ọ̀gbẹ́ni olóyè Ọláníwájú Òkèlúwà ó ti ń ṣe àdúró tì fún ìlú Ìsọ̀rọ̀ lọ́jọ́ tó pẹ́ ó dúró ìdúró pé ìlú Ìsọ̀rọ̀ gbọ́dọ̀ bàjẹ́ ó dúró pé gbogbo ọmọ ìlú Ìsọ̀rọ̀ á yàn wá yanjú gbogbo àdúrà ètùtù oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe ó lè má wọ̀ sẹ́lò ní ìjùmọ̀ ó yà wá àkọ́tà wà ní ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀ máa ṣe ẹ̀ ṣì yẹn wọ́n gbàdúrà pé Elédùmarè á dúró tẹ̀yìn náà Elédùmarè a máa tọ́ ẹni sọ́nà bẹ́ẹ̀ bá ṣe ń lù a máa dún gbogbo kọ́ńtẹ́ bá ń ṣí a máa ṣí nírọ̀rùn fún yín ẹ̀mí níláàbù kábàámọ̀ ìlú Ìsọ̀rọ̀ ẹ wá darapọ̀ mọ́ wa lọ́jọ́ tèmi sí dáadáa àjọṣepọ̀ níbàjẹ́ àwọn ìyàwó yín gbogbo ọmọ yín gbogbo àwọn olólùfẹ́ yín lọ́wọ́ láti ilẹ̀ Abẹ́òkúta àti káàkiri gbogbo àgbàlá yín tó bá ń ṣe àjọyọ̀ lọ́jọ́ tèmi ní mọ̀sáìdá o inú wa dùn ọkọ̀ wa balẹ̀ kárí láti ṣe gbogbo àwọn ohun tó tẹ̀lé wá lọ́jọ́ tèmi wọ́n bá ṣe rúbọ ẹ̀bá máa fi ìrọ̀lọ́ máa dá sí wọn ló wà bẹ́ẹ̀ láti rí bí Abẹ́òkúta wọ́n sùn ní ìsọ̀rọ̀ wọn àgbà wọn bá àṣà ẹ̀ ọ̀pẹ́ ìbá sílọ̀ ní òun gbé ilẹ̀ wọn nípa àjọṣe tó wà láàrin ẹ̀yìn àti bàbá àwọn fáwọn àyàbẹ̀dà àti tó wà ní sùn àjọṣe nínú ìgbàgbọ́. ọlọ́run bẹ́ẹ̀ gbà fún bíbá ọlọ́run gbà fún yẹn kábàámọ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń ṣe àtúbọ̀ máa ní ìlú sí gbogbo àdúrà ìtẹ̀fẹ́ ránṣẹ́ sí wa ètùtù tẹ̀ ṣe fún wa nínú sọ̀rọ̀ bó bá ṣe mọ́ wa àmàgbọ́ ìlú náà fún kíkù pọ̀ gan lọ́jọ́ tèmi pé gbogbo ìlú Ìsọ̀rọ̀ àwò ibẹ̀ ìlú ìyẹn gẹ oyè yẹn ó yẹ yín
gẹ́gẹ́ bí àjọṣe ló wà láàrin wa. Bàbá profile ilẹ̀ kan gbogbo wa gbọ́ ṣe ordinary person tó jẹ́ pé agbọ̀dọ̀ kì wá gbòòyà ẹni tó dé experience tó ti káàkiri gbogbo àìláyé. Láti fi omi láti fi dá ayé lọ́la lọ́jọ́ tí. Tí gbogbo wa náà padà wá ní káàdì lọ́jọ́ tí náà nínú gbogbo ìwọ́ ẹ̀rẹ̀ ẹni pọ̀jù ní wa. Báwa wá ṣe inú wa dùn ọ̀sẹ̀ wa balẹ̀ lọ. Bá a lè lo èyí bá rí àwọn tó wà ní káàdì lọ́jọ́ tí wọ́n bá wá ṣe ìrẹsì púpọ̀. Láti ìgbà tá a ti dé tàbí àwọn ilẹ̀ tí ń wò yìí. Ọba orílẹ̀-èdè tó ti jẹ kéde ọ̀rẹ́ mi kan. Lálòkù ọmọọba Lálòkù ìkòkò náà nìyà. Ìrè surprise mi ní wọ́n sọ pé mo bí wà bẹ́ẹ̀ sí ẹgbẹ́ ṣe ń wò yẹn látàárọ̀ ẹgbẹ́ yẹn ṣàbúrà gbogbo àdúrà tẹ́ fi orí adé ṣe fún yẹn àdúrà yẹn á mọ̀. Ẹ̀gbá lèmi gan ti ṣe ìgbésí ayé kájọ bó ṣe díẹ̀ kájọ ní ṣe ìgbà sára àwọn onígbà wà lọ́wọ́ ẹ̀ o eléyìí tó ń ṣe tó fi ń wọ sọ́nà tó lè mú mi láwọn pé my lifestyle is from Ẹ̀gbá wọ́n wọ ọ̀dọ́ tẹ́jú oṣó ní ìlú Aláké ni mo wà ó ṣe 20 years anniversary on the 18 ni mo wọ òyìnbó wa kò ní burú fún ẹ o nàìjíríà àjíṣe bó a ṣe ń ṣe pé fún bọ́sọ́rọ́ tó ń fún gbogbo àwọn olóyè sọ́nà àwọn olùkọ́ àkọ́wé ọ̀. bó ṣe wà ní sí yìí ó ti ní a very limited movement. a sọ̀rọ̀ báyìí sí ọ̀tún ìjẹ̀lá báńkì ẹ̀kẹ́ni onírara oníkàkà bẹ́ẹ̀ wá ìdí ẹ̀sẹ̀ rẹ̀. lẹ́ẹ̀kan sí kábíyèsí ìfọ̀rí adé. kábíyèsí àdúgbò ọ̀lẹ́sì. àwọn aríwájú máa jókòó. máa dé oníkódékódé òun là ń pàkùdé ẹ bá jẹ ní èdè bẹ́ẹ̀ jẹ bàbá rẹ̀ pọ̀ ọmọ náà ní òkú sẹ́yìn gbogbo rẹ̀ aṣọ yín pápátá báyìí ló máa ń gbọ́ láyé gbogbo bí tẹ́ bá dẹ̀ ti dé báyìí wọ́n máa gba yìí lọ́lájà àgbà yìí dà bíṣọ̀bù bá pa ọmọ ìdúgbò ó pa ọmọ ọ̀gbìn jù òṣìṣẹ́ wọn máa ń kó kò sùn àtún òní wọ ọjà kẹnu kọ́ máa rí gbogbo bí tẹ́ bá ti dé báyìí wọ́n máa rí sí dáadáa olójú púpọ̀ òdúgbò rẹ̀ lọ pé oníṣègùn tó ní gbọ́nà méjì ọ̀nà ìṣòro ọ̀nà tó ní méjì ẹni pàdé ẹni ó gbé ọ sílẹ̀ rẹ̀ ẹni ó dín fáfọ̀ ìdí ìlú ẹ̀ tí ń sọ̀tà lọ ìjẹ́ ìdò ìdí ìlú ẹ̀ dúró òdìdí ìlú ọ̀tọ̀ ẹ̀ ní kú ẹ̀ nínú ẹ̀ ní àní gbọ́kú yìí àní gbọ́kú yìí bẹ́ẹ̀ ló ṣe máa rí o. àwọn tó bá yíwá ìfọ̀ ọmọ wa lọ́wọ́ olórí gbogbo bí wọ́n ṣe ṣe fún ọkọ yín abẹ́rẹ́ dàrí wọn nítorí kan bá sùn àrùn ọba orí ọlárẹ̀wájú ló sùn lọ́wọ́ orí kan bá sùn àrùn ọba orí yóò ní burú orí adìẹ kì í burú kó yẹ́yin dúdú orí yóò ní burú ọlọ́run nílé ìdí ẹ̀rú àwọn òṣìkàn nílé ìdí ẹ̀rú ìsàsá yóò ní ràn yín ìsàsá yóò ní ràn yín orí tá a bá fi ṣe yẹn yẹn kì í mú ọ lára kì í bà ní tẹ́ẹ̀lì tí o ní tẹ́ẹ̀lì tí ìtẹ́lẹ̀ yín báyìí ò ní bára yé nú ìtẹ́lẹ̀ yín ò ní bára yé nú báyìí gbogbo pátá ẹ̀ ní ànímọ́ ànímọ́ ìpìlẹ̀ fún láṣọ tì wọ́n ní ìwé yìí báyìí owó tẹ́ ẹ yóò ti tù ìwé yìí báyìí ọmọ tẹ́ ẹ yóò ti tù
ewé yìí gba ẹ̀yin babaláwo ní ẹ̀rẹ́ sọ pé òtún bá la lè mú. ara ẹ̀ bá wà ní òtí ìtù ewé yìí gba ni ó kórè tẹ ní bàbá tó òtí ìtù ewé yìí gba ni ẹ̀yin babaláwo ní ẹ̀rẹ́ sọ pé òtún bá la lè mú. Ẹ̀ tẹ̀lé àlè àdìfá fún àránìsì tí ó mọ̀ ti kà lówó ọtí tí mo rà ló kọ́ ọ́ àárín ìsọdún ní ọtí kan lówó ọtí tí mo rà ọkọ ọtí mi. Ẹni tẹ́ ẹni tí òkè bí tẹ́ bá ń rìn sí ọlọ́pàá ìlú ọ̀hún. Ó dá ìlú àná ọlọ́bì ní kò ní nígbà òkè ní gbà sí i. Á bí kúlà fún á pa òkúta fún á gbà sí ìkúta fún ní báyìí. Orókó wà bẹ̀. Inú kó kìjìkìjì lórókó pé kọ́ máa wáyé nígbà kéjì ẹ̀ báyìí. Ayá ńlá lọ́rí kù. Ayá ńlá lọ́rí kù. Gbogbo orí tẹ́ ti lè kọjá nígbà yìí. Àtàrí wà bẹ̀. Ọ̀dà tàbí ti láàbù sọ́sọ́sọ́ ní àgbáyé ìdárí ayé àkókò rẹ̀ báyìí tó ti wá dò ní báyìí bẹ́ẹ̀ ló sì náà. wọ́n bá tẹ̀ máa ti ṣẹ̀dá tó ló gbọ́dọ̀ máa ti ṣàlùkẹ́ ẹ máa bínú kíkẹ́ wà. pẹ̀lú àlùkẹ́lẹ́ ńlá rẹ̀. ẹ gbà sá. Òun bá ìṣòro náà tó mú aṣọ kò tí ì fún lómi ó ti jòkó ọtí. Oníṣẹ́ rárá. Tó bá mi yókù. Bí wájú ẹ̀ tó fi fáàlì kéjà ló ń bá Kí ló ṣe ẹ̀? Àdúnjẹ́ lọ́sùn. ẹ̀rọ àti ìyàwó tó bá ti mú ìdíjà fún mi ó ní kó gbọ́dọ̀ máa rí láàrin ìlú ṣe mú ìyàwó. Ẹ bá dùn ìyá lónìí. Pẹ̀lú àlìkẹ́ ni. ẹ má mú ẹ̀kọ́ fọwọ́ kan ní ọtí. Àbọ̀sà àlìkẹ́ wọn. àlùkẹ́ máa mú púpọ̀. mo ti dáná fún bàbá wa idol. ó ti wọlé. àwọn ajẹ́ ìpàdé. ó ti wọlé. ó jẹ fún mi. Ifá lórí oníwọ̀lọ́ ìwọ̀lọ́, èmi lórí gbàgbọ́ lóró mu, ògùn jíire jù,
eléyìí pé kò ní ifá mu ọ̀run nítorí orí ọjọ́ ẹ̀bùn mọ́ ifá ni ẹ̀gbẹ́ àṣùmọ́mọ́ káfí lọ́mọ kékeré ìfẹ́ lọ́wọ́ ẹ̀bá jẹ́ káṣù àkàrà mọ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀ káfí lọ́mọ kékeré òkè ìjọ náà ní kúpẹ̀gbẹ̀ ẹni sí ìjọ náà ní kúpẹ̀gbẹ̀ ẹni sí ọ̀rìnlá ló dẹrù pẹ̀lú tó ń délé ayé òun bá dé ó fọ̀ lọ́rọ̀ ìgbàlẹ̀ mo wá forí borí àwọn ìṣẹ̀lẹ̀ ogun wá ń gbọ́ ìyá lóde mọ́lẹ́ tí lóde mo ní ìyá mi lórí ilé ọkọ ìyá mi mórí lọ kó màmá mi bá lọ ẹ̀gbọ́n mi wà bọ̀ orí ní bá ní wáyé àfi gbé mi ọkọ ìyá mi ó bí ọ̀sán gbogbo tó bá bí ìpàdé ní ẹ lára ayé wa ń kọ ìyá wọn ní ẹwà wo ohun tí ọba wá ṣe wọn ní tẹ̀sí lé mi wọn la fún yín lórí ìgbà tí wọn wó rí yín kó adé ló ń bẹ́ẹ̀ wọn ní tẹ̀sí lé mi wọn la wọ ìkú mo méjì gba alẹ́kẹ̀ méjì oyè bẹ́ẹ̀ wọ́n la sùn lẹ́sẹ̀ mo bẹ̀sẹ̀ níwò mo bá ìrẹ́kì wọ́n wà fi ẹ̀kẹ́ téńté orí pèpèdé adé wá lórí ọba adé lórí ọba adé téńté orí pèpèdé adé wá lórí ọba ìyá ọ̀kíwìn lórí adé èyí mi lọ́ mi bí wàá fọ́nù ọdún tó bá ṣe ló máa mú tó bá ṣe bí ṣe àwọn bàbá yín bá ní èyí tí mo rí àwọn òní mú èyí tí ìdàgbò mọ́lẹ̀ èyí tẹ́ wá ṣe lé màlúù ní ẹbí mo rí àwọn òní mú ẹbí dàgbò mọ́lẹ̀ kò ní mú yín báyìí orí àpè bàbá yín tẹ́ wa kò ní mú yín ẹ̀ṣẹ̀ pẹ́ mo dúpẹ́ pé òkun ìwọ́n tó kọ́ àgbẹ̀mọ̀ wá jẹ́ òye ẹgbẹ́ olùsọ ẹ̀mọ̀ sí dáadáa nígbà ilé ìlú àgbẹ̀kún àwọn tó lè àgbẹ̀kún ní ọdún báyìí ọkùnrin abalẹ̀ báyìí ìlú àdùn mo dúpẹ́ pé gbogbo àwọn tó bá mi wá lọ́kùnrin lóbìnrin má dìde má bá mi dúpẹ́ má bá mi dúpẹ́ lọ́mọdé lágbà ẹ bá mi dúpẹ́ o. Olórí àti ìta olóyè. Àjẹgógó. Ó yá ọjà rí bá mi. Ìwé. Ìfàlàbọ̀ o. Àánú olúwa. Bá mi jọ. Bá mi jọ. Ìfá ní kọ̀ǹgó lòun àti gbogbo kọ̀ǹgó lòun àìjíjà. Àgbà fún ayé ọ̀gẹ̀dẹ̀ máa ń kó máa ṣe ìdáyà máa bá gbà wọn. Ẹ̀ka gbà kọ́lá òwe gbàgbà wọn. Ẹ̀ka ayọ̀ yìí kò ayọ̀ yóò kò ayọ̀ olùkóró báyìí. Wàrà ní ayé ní kẹ́ ẹ̀ dúró lẹ́yìn wọn ẹ wá lọ́wọ́ yìí irú àwọn fẹ́ sí yìí. Gbogbo àwọn tá a wá bíbá ilé nìí láti orí kábíyèsí gbogbo baálẹ̀ gbogbo olóyè gbogbo abábátá oríire la máa ṣe Ọ̀rúnmìlà ló dèjì Ifámọ́ ló dèjì èjì lọ́dún máa bọ̀ láyọ̀ ògèdè ọmọ mi kúkú tí ń tayaba láṣọ wọ́n ní ìrẹ́ méjì ní ọmọ ní lágbára Ọlọ́run lágbára ẹlẹ́dùnmáà ìrẹ́ léjìléjì á máa wọlé wọn tó bá ṣe ń gbọ́ wájú wọlé á máa gbẹ̀gbùlé wọlé àníwárẹ̀tì ìbá ló dé ta mo ló dé ta ẹ̀ta wàrà nà kí ni wọ́n yẹ fá fún ọmọ mú nǹkan kùn bí sùkọ́ gbọ́gbọ́ fún ọmọ
amúfáwọn ní gbogbo sísítẹ̀mù ẹ̀ dáàbò 7.8 gbogbo sísítẹ̀mù ẹ̀ dáàbò góòdù yìí. ọba bẹ̀ náà wáyé nínú ilé ìkọ́tà tí wọ́n láti wọ́n ṣe lè jọ. Àbọ̀dé òkè kòyí. Gbogbo ara mi ló ti wá. Àmì ló sẹ́yìn wo. Bàbá jowó jowó. Bàbá jowó jowó. Bí ẹ bá jowó tán. Bí ẹ bá jowó tán. Àtẹ̀tẹ̀ ìgbélé tẹ̀lé wá fún mi. Ìṣẹ̀kùlé bàbá wọn. Ìṣẹ̀kùlé bàbá wọn. Ẹ̀kún wọn lẹ́gbẹ̀ẹ́ ọdún òun lọ́wọ́. Ìṣẹ̀kùlé yé wọn. Ẹ̀kún wọn lẹ́gbẹ̀ẹ́ ènìyàn pàtàkì. Ìṣẹ̀kùlé wọn lẹ́gbẹ̀ẹ́ ènìyàn pàtàkì. Olú ẹ̀gbá. Olú ẹ̀gbá. Ìbá kí ìyàwó là ní. Ìbá kí ìyàwó là ní tèmi. Ẹ̀yìnlẹ́gbẹ̀jọ́. Àwọn babaláwo. Wọ́n ti lọ́rọ̀ wọ́n ti ní ayé. Wọ́n ti ní ayé. Tí wọ́n wá ṣàwó. Tí wọ́n wá ṣàwó. Ọjọ́rùn olólẹ́gbẹ̀ẹ́. Ọjọ́rùn olólẹ́gbẹ̀ẹ́. Àwọn ló máa là. Àwọn ló máa là. Àwọn ará yòókù. Àwọn ará yòókù. Àwọn àtòṣì. Àwọn àtòṣì. Ọ̀run mi là ó. Ọ̀run mi là ó. Ọ̀run mi là ó. Ọ̀run mi là ó. Ọ̀run mi là ó láti gba olówó ọlọ́rọ̀. Olówó ọlọ́rọ̀. Tó máa là nílé ayé. Tó máa là nílé ayé. Kó tòmí mọ́. Ẹ máa lókìkí mi sí. Ẹ máa lókìkí wá sí rere. Bí òkú bá lù. Bí òkú bá lù. Ayé àgbọ̀. Ayé àgbọ̀. Bọ́sà bá lù. Bọ́sà bá lù. Ayé àmọ̀. Ayé àmọ̀. Àtilé. Àtilé. Àtọ̀nà. Lọ́ọ̀rì ìjọlọ́gbọ̀ láti ọba. Amọ̀wúrẹ́ jẹsẹ́. Amọ̀wúrẹ́ jẹsẹ́. Ayé àwọn bá jẹ́ jì. Ayé àwọn bá jẹ́ jì. Àfúnẹ́ ní kọ́ máa wá fún mi. Àfúnẹ́ ní kọ́ máa wá fún wa lọ́wọ́ ọ̀wọ́. Oṣù lábọ̀. Oṣù lábọ̀. Ọ̀là ìmọ̀ye. Ọ̀là ìmọ̀ye. Ìlà àkẹ́mọ́jọ́. Ìlà àkẹ́mọ́jọ́. Bí ọjọ́ bá yẹ lù. Ọjọ́ bá yẹ lù. Ọ̀gáyà àmáyé. Ọ̀gáyà àmáyé. Àfàìlà ọjọ́. Àfàìlà ọjọ́. Bí ọjọ́ bá là. Bí ọjọ́ bá là. Àwa là ní tiwa. Àṣẹwà. Àṣẹwà. Mo ti mo gbọ́dọ̀ là ń bí. 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 Mo ti mo gbọ́ sàkàtà nílé àrò. 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 Ògúndébùjà. Ògúndébùjà. Èkú pa ọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti pa wá. Ọ̀pọ̀lọpọ̀ ti pa ẹsẹ̀. Ó kù àpẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo ti mo bá arúgbó nígbà kí mo lọ arúgbó nígbà kí n dìde dúró. Ó gbọ́dọ̀ wó ọgọ́tò. Mo ní kó fi dá mi lẹ́nu wò. Ìtọ́ ìtọ́. Ó fi dá mi lẹ́nu wò. Ìtọ̀rọ̀ ìtọ̀rọ̀. Arúgbó sí ní ṣe ní òye wúlò. Arúgbó sí ní ṣe ní òye wúlò yóò wúlò. Àdúgbò yóò ń bẹ̀ sí àdúgbò. Ewu orí rẹ̀ kìí ṣe tó gbó, ìgbàgbọ́rù rẹ̀ kìí ṣe dàgbà sídà. Ó ní sẹ́ mo gbóhùn ní, àbí mo yí òun ní, mo ń pèkèrè. Àbí mo ń bà á sán, mo ní mo wú ẹ, ìwọ̀n sì yẹ, ìwọ̀n pèkèrè. Ìwọ̀n lè ní mo bà á sán. Mo ní ìgbéyé ogun ẹgbẹ́ rẹ̀ padà ní mo fẹ́ jẹ. Ó ní kí n lọ yẹ jẹ́. Ó ní kí n bá jẹ tán. Mo ní wọ́n pẹ̀pẹ́ lórí ayé. Mo ní wọ́n gbogbo lórí ayé. Wọ́n dẹ̀gbọ̀ òbítàn. Wọ́n ní wọ́n gbogbo. Wọ́n ní wọ́n tọ́tọ́tọ́. Wọ́n làlàlà. Wọ́n yẹ̀yẹ̀yẹ̀. Bí àgbà ìdí tí wọ́n fi lọ́nà ògbó. Bí àgbà ìdí tí wọ́n fi lọ́nà ògbó. Ibi wá ṣubú gbókìrí báwo àgbàdì àṣọ̀kálẹ̀ kàkàdíkàkà yóò lórí mọ̀ owó ọ̀pẹ̀ oko àbíbí ìwọ́rọ̀ àìlódègbà ògúntàlà báwù ògúntàlà báyẹ̀pẹ̀ ògúntàlà bákìrì àdẹ̀gbà ọgbọ̀ nídìí ògbógbógbó ló bá wù àwọn yọ̀dà àwọn parẹ́ ìjàyẹ̀yẹ̀dà orí bẹ̀rẹ̀ lórí àwọn yọ̀dà àwọn parẹ́ àwọn yọ̀dà parẹ́ ìjàyẹ̀yẹ̀dà ó bẹ̀rẹ̀ lórí àwọn yọ̀dà àwọn yọ̀dà òrìṣà bàtẹ̀ níyàwó agbẹ́rún àtọ́wọ́lọ́run ọ̀dọ́dún àpàwà ọ̀dọ́dún àmàlìyàwó.
Oh,